béèrè kan kí ló dé tó jẹ́ pé àwọn ọdún tó kù á máa ń fà ọdún tí nàìjíríà gbòmìnira àkídáná àfilékan tí à ń fọ̀nà roka kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀. táìmù ìtúnú àwẹ̀ ẹ ti ráwọn èèyàn wọn mọ so màálù mọ́ta ẹni tí ò so màálù yóò so ràkúnmí. tó bá tún wá tó àsìkò Easter náà ẹ tún ráwọn ọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì náà. tó bá tún di pé bí a tún ṣọdún eégún à ń ṣọdún ifá à ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún ráwọn kan náà tó jẹ́ pé ọbẹ̀ ò sáà ní sẹ́lẹ̀ ni. tá a bá tún wá ń ṣe Christmas náà ọbẹ̀ ò ní sẹ́lẹ̀ tó bá tún wá kan New Year yẹn pé a tún wọnú ọdún tuntun a tún kíra wa káàbọ̀ sínú ọdún tuntun ọbẹ̀ ò tún wá ní sẹ́lẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ṣebí ọmọ Nàìjíríà ni wá ọmọ Nàìjíríà wí AOD kí ni tó fà tó fi jẹ́ pé a kì í dá nǹkan kan dọ̀bálẹ̀ pé a fẹ́ fi celebrate pé Nigeria independence kí ló dé why màá pè yín lẹ́jọ́.